Àwọn ìròyìn kọ̀ọ̀kan jáde lónìí. Aláìlójútì pátágbà lọ́pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wa. Wọn à lójútì. Gbogbo wa la mọ̀ pé ìdìbò míì ti ń bọ̀. Àwọn tí ò ṣe dáadáa níbi tán yàn wọ́n sí, wọ́n padà wálé látàbújá. Ó lè jẹ́nu honorable, ó lè jẹ́nu minister. Wọ́n wàá sọ fún wa wípé àwọn fẹ́ du ipò míì àbí gómìnà. Ṣùgbọ́n àní lè bí wọ́n léèrè wípé èyí tá a dìbò fún yín tẹ́ ẹ lọ, kí làbọ̀ yín? Pàápàá jùlọ lórí ètò ààbò. Níbi tí ọ̀pọ̀lọpọ̀ wa ya alátẹnujẹ dé, bí wọ́n bá pín agolo ráìsì, á bẹ̀rẹ̀ sí ní máa dù ni. Àwọn náà gbọ́n tí wọ́n fi ń fi ìṣẹ́ bá wa jà, torí tí gbogbo wa bá wà òkè, kò sẹ́ni tó máa sáré tẹ̀lé olóṣèlú nítorí agolo ráìsì kan. Ṣé ẹ rò pé kò fẹ́ jọ bíi pé èèyàn ń lọ ṣojú èèyàn, ó dẹ̀ ń gbẹ̀yìn bẹbọ jẹ́? Torí kété tí wọ́n bá ti dìbò yàn wọ́n, lẹ́ẹ̀tí láǹfààní àti rí wọn mọ́. Wọ́n ń padà bọ̀ nílé o. Ọ̀pọ̀lọpọ̀ wọn ó kọ̀wé fi ipò wọn sílẹ̀, gẹ́gẹ́ bí ààrẹ ṣe gbé jáde pé kán kọ̀wé fipò wọn lẹ̀, ẹni tó bá fẹ́ du ipò lágbègbè ẹ̀. Anyway, ẹjá fi bẹ̀yẹn lẹ̀. Ṣùgbọ́n láàrin èmi àti ẹ, by now, ó yẹ ká mọ ohun tó tọ́, ó yẹ ká mọ ohun tó yẹ. Bá a bá wá dìbò fún wọn, tírú mọ́ bá wá padà wọlé, kò kàn wá. Bá a sì dìbò fún wọn tí wọn ò padà wọlé, kò kàn wá. Torí pé wíwọlé wọn, kí láǹfààní wọn? Ẹni tí ó ṣe dáadáa, tí ó nífẹ̀ẹ́ aráàlú, Ọlọ́run bá wa tò wọ́n lásìkò yìí sórí ipò yẹn. Bí ìyà ò ṣe ní jẹ́ máa jẹ aráàlú, ó ṣe pàtàkì, torí ẹni ó bá ti kú, ó ti kú gbé, kò rẹ́yìn mọ́. Bẹ́ẹ̀ bá ní k'Ọlọ́run ṣe kú nísìnyí fẹ́ dà á, kò rọrùn bẹ́ẹ̀ o. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló wo ayín ro tó kú. Ẹni ó bá ń kíyà yín kó kí bàbá yín. Ṣé kú rọrùn bẹ́ẹ̀? Lẹ́yìn fúnra yín ò lọ kíyà àti bàbá yín. Àwọn èèyàn ti kú gan. Àwọn olóṣèlú yìí, ìtò ń fọ́nì sí mi ni pé kò dàbí ẹni pé ó mú fún wọn rárá. Torí pé tó bá mú fún wọn ni, àájò àwọn ẹ̀mí èèyàn tó ń bọ́ látọwọ́ àwọn afẹ̀míṣòfò, ó máa lékenkà lọ́kàn wọn, nínú ọ̀rọ̀ ẹnu wọn, nínú ìṣe wọn, ládùúgbò wọn, ju ọ̀rọ̀ òṣèlú 2027 lọ. Ẹ jẹ́ n bi yín léèrè, nínú àwọn tó ti lọ ṣojú yín, pẹ̀lú gbogbo bí ẹ ṣe ń jìyàn gbé pa àwọn èèyàn yìí, mélòó ló ti wá sádùúgbò yín tó wá establish àwọn ẹ̀ṣọ́ bíi fìjìláńtè lórúkọ ara rẹ̀? Mélòó ló tiẹ̀ wá jáde tó lanu tó sọ̀rọ̀ nínú wọn? Àwọn tó bá ti ṣe bẹ́ẹ̀ àgbà fún wọn, ó kàn wọ́n ni. Pàápàá jùlọ láwọn ìpínlẹ̀ Oǹdó, Èkìtì, Kogi. Èwo ló jáde nínú àwọn honourables yín tó wá bá yín tó pè pàdé community hall? Ọ̀nà wo la fẹ́ gbé ètò ààbò gbà lágbègbè wa? Definitely, ẹni tí ò bá sọ bẹ́ẹ̀, security aráàlú yẹn ò kàn. Bó bá wá padà dìbò fún, tàbí wá padà ṣe bẹ́ẹ̀ lẹ́yìn ètò yìí, irú wọn ò yẹ lẹ́ni tó yẹ kó wà lórí ipò rárá. Ṣùgbọ́n bá ti tẹ aṣọ àǹkárá tẹ́ẹ̀lì wọ̀ lẹ́ẹ̀mejì, tí wọ́n ti gbàwòrán wọn sí, tí wọ́n ti fún yín ní láìsí agolo kan, méjì agolo ẹ̀wà tí kòkòrò ti ba yí ẹ̀ jẹ́, ẹni ìṣẹ́ńṣẹ́ yóò jó àjò làágùn níwájú olóṣèlú tí ò ní rí mọ́. Okay. Nínú ẹ̀yin tí ẹ fẹ́ gbé àpótí ìbò, níbi tẹ́ ẹ wà tẹ́lẹ̀, kí làṣeyọrí yín? Tẹ́ ẹ bá láṣeyọrí, tẹ́ ẹ tó fẹ́ gbégbá ìbò, Ọlọ́run ó bí yín.
tó bá jẹ́ gbogbo owó tó yẹ kẹ́ ẹ lọ fi ṣiṣẹ́ constituency tàbí state yín, àpò yín nìkan ló wà, ẹ fi ṣe àpapín, ẹ ṣe nǹkan tán ní kẹ́ ẹ ṣe, Ọlọ́run ó bi yín léèrè. Àsìkò tó fáráàlú láti mọ nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ. Mo tún wá rán wa létí o, ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olóṣèlú yìí ni wọ́n gbé ẹ̀sìn kárí. Mi ò sọ nípa ẹ̀sìn kan o, téèyàn bá gbé ẹ̀sìn lórí jù nínú nǹkan tó ń dá orílẹ̀-èdè padà sẹ́yìn, ọ̀rọ̀ ẹ̀sìn wà ń bẹ̀, torí àsìkò tó yẹ ká ṣiṣẹ́ kórílẹ̀-èdè kó move àṣé, ọ̀rọ̀ ẹ̀sìn là ń bá kiri. Àwọn tó dẹ̀ ní àwọn ẹ̀sìn méjèèjì tó gbajúgbajà yàtọ̀ sí ti ìbílẹ̀ wa, àwọn tó ní àwọn ẹ̀sìn yìí wọn ṣe bá a ti ń ṣe. Àwọn tó ń ṣiṣẹ́ nínú wọn lásìkò iṣẹ́, o ò lè gbé bíbélì dání tàbí kó lóun lọ òun lọ ṣe wáàsí fún ọmọ kéékèèké kan tó yẹ kán wà níléèwé. Ṣé ẹ rí pa á ti ṣe nǹkan? Lọ́dọ̀ àwọn tó lẹ̀sìn kìrìsìtẹ́nì, ọ̀lẹ lẹni tó ń wàásù ìrere kiri, torí wọ́n mọ ìpìlẹ̀ ẹ̀sìn yẹn jù wọ́n tó gbà lọ. Ṣé ẹ̀sìn bàbá ẹ̀ ni? Ṣó o lè mọ̀ tó wọn? Ẹ fẹ́ mọ̀ yá ọ̀ṣọ́jọ̀ṣọ́, ó dẹ̀ ń kó bá wa, ó ń dá wa padà sẹ́yìn. Bẹ́ẹ̀ lẹ̀sìn mùsùlùmí ní Saudi bẹ́ẹ̀ ṣe wà yẹn, wọ́n lówó nínú ayé, wọ́n dán, wọ́n jẹ́ èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wá bí tán ń wé láwàní, àwọn ìwọ̀nba díẹ̀ nínú wọn la mọ̀ wípé yes, wọ́n tó tọ́. Ẹ rí òkòòwò tẹ́ ń ṣe ní Saudi ni, ẹ̀yin jókòó tiẹ̀ ń kọ́ ọmọ ní kéwú nìkan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá à ń sọ yìí, ọ̀lẹ ni wọ́n sì wọnú ewé àtegbò ju anything lọ. Bẹ́ẹ̀ làwọn pastors míì náà, kì í ṣe pé à ń indict ẹ̀sìn kan. Bọ́ọ̀ bá jọ́ sàkálà, tó bá jó sòkòlò, ṣùgbọ́n síbẹ̀ náà èyí tó bá jẹ́ ń bẹ̀ níṣẹ́ gidi lọ́wọ́, ara nǹkan tó ń fà wá sẹ́yìn lórílẹ̀-èdè nìyẹn. Ṣebí ni ogun wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè, wọ́n fẹ́ sọ orílẹ̀-èdè di ẹlẹ́sìn kan, wọ́n fẹ́ islamize orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n fẹ́ kán máa lòwé òfin ṣàríà. Ṣebí ló fà gbogbo ìfẹ̀míṣòfò? Nítorí ẹ̀sìn kan. Ṣé irọ́ wá ni? Pẹ́sìn wà nù nǹkan tó ń fà wá sẹ́yìn. Ẹ̀sìn lọ́hùn, ẹ má sin ẹ̀sìn tí nǹkan tó wà lọ́kàn yín tí ò bá ti burú, ẹ ti bójú rere Ọlọ́run pàdé. Nígbà tí àwọn kan wá torí ẹ̀sìn tí wọ́n gbé ẹ̀kọ́ tí wọ́n wá, tí wọ́n sì ń pààyàn nítorí ẹ̀, ẹjọ́ ṣerú ẹ̀kọ́ bẹ́ẹ̀ ṣe é gbà ẹni tí ò rójú láti pààyàn nítorí pé ó gba ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀, kì í ṣe tíṣà ẹ̀, èdè yín ò papọ̀, kò sí nǹkan kan tó papọ̀ nínú ọ̀rọ̀ yín. Ṣé ẹ mọ̀ pé irú wọn ba ẹ̀sìn yẹn jẹ́? Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣoògùn ju anything lọ. Gbogbo ara wọn, àwọn tó ń pariwo ṣàríà yìí, kìkì bàǹtẹ́ ni láwọn àfẹ̀míṣòfò yìí. Ṣé ẹ rí ibi tá a wọ̀? Ṣé ẹ rí pa ṣe nǹkan? Ijó la máa bọ́ ń bẹ̀. Àwọn olóṣèlú wa tá a dẹ̀ ń sọ wípé ń padà bọ̀ wá béèrè ìbò yín, wọn ò rí nǹkan kan ṣe sí o. Agbára wọn ò lè kà nítorí pé wọ́n ti jẹ dòdò, wọn ò lè ṣòdodo. Wọ́n mọ nǹkan tó ń lọ. Ọ̀pọ̀lọpọ̀ là ń gbọ́ wípé ìjọba ò lè sọ wípé nǹkan tó wà nù constitution àwọn ò mọ̀, èròǹgbà àwọn aráabí àwọn ò mọ̀. Ìjọba tó bá tiẹ̀ sọrú ẹ̀ pé òun ò mọ nǹkan tó ń lọ lórílẹ̀-èdè òun, ó nítumọ̀ bí ìgbà tíjọba yẹn ò mọ nǹkan tó ń ṣe ni, ṣùgbọ́n o, agbára ẹ̀ lè má kà. Àwọn olóṣèlú ń fò kiri bí ẹyẹ, wàhálà ń ṣẹlẹ̀ ńlé, wọ́n ń dán, wọ́n ń jẹ, wọ́n ń mu, ebi ń pa àwọn constituency aráàlú wọn. Ẹ wá lọ́lọ́run ò ní ṣèdájọ́. Ọlọ́run ó ṣèdájọ́, á ṣèdájọ́ àfihàn pẹ̀ràn. Àsìkò ìdààmú ní ìfọmọ orílẹ̀-èdè Nàìjíríà. A sọ̀rọ̀ púpọ̀, mi ò fẹ́ waste data yìí. A pàdé lápá kejì ètò yìí lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná. A pàdé. Júgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. Bitter truth lè tó tiwa. Ó ṣòro sọ fẹ́ni tí ò ní bẹ̀rù Ọlọ́run. Ó ṣòro gbọ́ fẹ́ni tára ẹ̀ kò tọ́ ọ̀rọ̀. Ẹ̀yin aráàlú,
tíkẹ́ẹ̀tì tí èèyàn bá gbé wá wájú yín tẹ́ ẹ bá rí i pé ó gbé ẹ̀sìn lórí tí fáìsì ò dẹ̀ ń ṣe ẹlẹ́sìn míì, ẹ má dìbò fún. Ṣàríà ìpànìyàn ló pọ̀ nínú ẹ̀ o, gbogbo àwọn ọmọ Yorùbá tí wọ́n bá jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n bá lọ́wọ́ sí ṣàríà, wọn ò fẹ́ràn ilẹ̀ Yorùbá ni o, kì í ṣe àṣà wa o, èdè wa kọ́ ni ṣàríà o. Àwọn bàbá wa ti bẹ̀rù Ọlọ́run kan tó gbẹ̀sìn dé o, pẹ̀lú bí wọ́n ṣe ń ṣe ìbílẹ̀ tó. Ọgbọ́n tí wọ́n fi gba ilẹ̀ Haúsá, tí wọ́n fi gba Kwara, ni wọ́n tún gbé dé yìí. Ẹ lajú yín, ẹ má jà tanra wa, àwa àtàwọn ará bí ò kì í ṣe nǹkan kan náà o. Bí ìwọ bá ń tan rẹ̀, èmi ò tanra mi o. Bẹ́sìn bá pa yín pọ̀, tó o bá fẹ́ràn ṣàríà, lọ́ọ̀lú wọn la fi ń sọ wípé bíjọba bàbá wa ò bá ṣe tán láti pín orílẹ̀-èdè Nàìjíríà kó ní kálukú wà láyé kí ẹ̀mí àwọn èèyàn ó lè dé, tí wọn ò bá ṣe tán láti ṣe bẹ́ẹ̀, kí wọ́n ó ṣe tán láti ṣe ìpín lónídọ́gbandọ́gba, kó ní kálukú mọ àlẹ́. Bí bẹ́ẹ̀ kọ́, àwọn ará bí gbàgbọ́ wípé àwọn Fúlàní Northerners àwọn làwọn lórílẹ̀-èdè Nàìjíríà, ìtàn bá wí ló gbọ́dọ̀ ṣẹ. Ẹ̀yin ẹ jókòó síbẹ̀ ọmọ Yorùbá, ẹ máa ṣe pàtì, ẹ jẹ́ lọ gbáradì. Bàbá ní ẹ gbáradì, ó yé wa o, kì í ṣe gbogbo ẹ̀ lóògùn. Ìjà ọgbọ́n ó ju ìjà agbára lọ. K'Olódùmarè ó dúró tì wá. Ẹ má wòran o, ẹ̀yin ọba wa, ẹ̀yin gómìnà wa, Ọlọ́run wò yín o, Ọlọ́run wò yín o. Security vote tẹ́yìn gómìnà ń gbà, ṣe ń pé ó yẹ kó dọ́dọ̀ àwọn ọba kán lè bá a ṣe ààbò ti gbèríko. Bí wọn ò bá dẹ̀ ṣe tẹ́ ẹ bá fún wọn, tí wọ́n fi ra Rolls Royce, tí wọ́n fi ra oríṣiríṣi, ó tún kù wọn ó kọ́ lọ́hùn. Ẹlẹ́dàá àwọn aráàlú yóò kúkú dájọ́ fún gbogbo yín. Ẹ ṣe bẹ́ẹ̀ tí ń wò wá.